ó ti pẹ́ ta ti máa ń sọ fún yín ẹ̀yin èèyàn wa tẹ́ bá rò lórin tó sọ lánàá tó wá di èní tó pohùn dà tó padà di bí ẹ jẹ́ ká máa wádìí ẹ̀ wò ká tó máa George ẹ jẹ́ ká máa wádìí ẹ̀ wò gbogbo ayé ló máa ń fẹ́ fọ̀bọ lọ̀yàn kò sẹ́ni tí wọ́n kì í fẹ́ fọ̀bọ lọ nílé ayé tá wà yìí ìwọ ló ní gbà o nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà iṣẹ́ ọ̀fẹ́ ó máa ń ba ayé ẹni jẹ́ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tọ́bọ orin sọ gbogbo ẹ̀yin tẹ́ ń George ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ share ẹ dẹ̀ comment let's go. mo ló ṣe mí rí òkè ṣe tí mo rò láròsọ wọn gbéṣẹ́ wà mo gbaṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ọ̀kan mo dé iléeṣẹ́ wọn lágbára ò nílé ká mo wá rí iṣẹ́ yẹn bí iṣẹ́ àjùmọ̀ṣe àjọjú tàbí gbóyàn òkọ́ làbí gbọ́bẹ̀ ó máa ṣe àṣẹ àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ wọn èyí ayé wá ìdí ọ̀rọ̀ o ẹ̀dùn máa ṣe ìdájọ́ iṣẹ́ sílé bẹ̀tà wọn ní ṣe ní sílé kan wọ́n ta bá wọlé máa gba compensation ìdìpolongo ìgò wọn tún wá bá mọ́tò jẹ́ wọ́n ta bá wọlé pé mo máa gba mọ́tò mi wọ́n dẹ́ sí mi nígbà tó ń bá mandate tó ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà lọ́jọ́ fún mi mọ́tò mi lẹ́yìn mọ́tò wọn ni wá padà wá ṣiṣẹ́ àti iṣẹ́ eléyìí àti iṣẹ́ tẹ́lẹ̀ yẹn mo fẹ́ sọ ọkọ̀ bọ̀ ṣẹ́rí pọ̀ mọ́ ìdánwòrú thank you. ẹnìkan wá kọrin ìdálẹ́rù nínú Ìbàdàn lónìí ẹ dákun ìbò la fẹ́ di àjagun o orí gbogbo tí ní máa ń le o. gbogbo Ọ̀yọ́ mẹ́rin tó máa ṣe dáadáa gbogbo olúyọlé màmá tí ò ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ ẹjọ́ Ọ̀yọ́ dáadáa láti bẹ̀rẹ̀ ayé lágbádá gbogbo Ọ̀yọ́ mẹ́rin tó ṣe dáadáa àwọn ọmọ olúyọlé màmá tó máa ṣe dáadáa. wọ́n ní Bọ́lá Ìgè jẹ́ ó lè ṣe dáadáa olóńgbò jẹ́ ó lè ṣe dáadáa Kọ́lá Bọ́sọ̀lá jẹ́ ó lè ṣe dáadáa lábàbẹ́ ẹ̀ṣinà jẹ́ ó lè ṣe dáadáa lábàbẹ́ ẹ̀ṣinà jẹ́ ó lè ṣe dáadáa àlọ́ rákàlà jẹ́ ó lè ṣe dáadáa àtìmọ̀bí jẹ́ ó lè ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ ilé Ọ̀yọ́ pátá láti bẹ̀rẹ̀ ayé àyàkádá. Akọ̀mọ́lá Adọ́jà jẹ́ ó lè ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ ilé Ọ̀yọ́ pátá láti bẹ̀rẹ̀ ayé àyàkádá gbogbo Ọ̀yọ́ mẹ́rin tí ò ṣe dáadáa àwọn ọmọ olúyọlé mẹ́rin tí ò ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ ilé Ọ̀yọ́ pátá láti bẹ̀rẹ̀ ayé àyàkádá ọmọ Ọ̀yọ́ mẹ́rin tí ò ṣe dáadáa gbogbo ọmọ olúyọlé mẹ́rin tí ò ṣe dáadáa. Bọ́lá Ìgè jẹ́ ọmọ ṣe dáadáa olúńlá ọ̀jẹ́ ọmọ ṣe dáadáa Kọ́lá Bọ́sọ̀lá jẹ́ ọmọ ṣe dáadáa lábàdé ẹ̀ṣinà jẹ́ ọmọ ṣe dáadáa Akọ̀mọ́lá Adọ́jà jẹ́ ọmọ ṣe dáadáa Àlàó jẹ́ ọmọ ṣe dáadáa Àlàó Rákàlà jẹ́ ọmọ ṣe dáadáa Ayélujáfọ̀mí jẹ́ ọmọ ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ́ ilé Ọ̀yọ́ pátápátá láti bẹ̀rẹ̀ ayé àyàkádá àwọn Ọ̀yọ́ mẹ́rin tí ò ṣe dáadáa gbogbo olúyọlé mẹ́rin tí ò ṣe dáadáa gbogbo gómìnà tó jẹ ilé Ọ̀yọ́ pátá láti bẹ̀rẹ̀ ayé alágbádá àwọn Ọ̀yọ́ mẹ́rin tí ò ṣe dáadáa gbogbo olúyọlé mẹ́rin tí ò ṣe dáadáa. Oníwà tútù tó ní tẹríba làwọn fẹ́. Ìwà tútù tó ní tẹríba làwọn fẹ́. Òṣùpá oníwà tútù tó ní tẹríba làwọn fẹ́. Ìwà tútù tó ní tẹríba làwọn fẹ́. Ìṣàlá Fádìlì Abíọ́dún mi àkọ́kọ́. Oníwà tútù tó ní tẹríba làwọn fẹ́. Àwùfẹ́ òṣòro nù. Tí onígbàlà tó ní àkíní mọ̀ ọmọ dànù. Òṣòro yé. Tí onígbàlà tó ní àkíní mọ̀ ọmọ dànù. Táwọn ní lọ́kà fún òun fẹ́ yọba kúrò lóye. Wọ́n bá yọ Olúbàdàn fi Ìbàdàn, kì í ṣe Olúbàdàn fi Ìjẹ̀ṣà.
Ọ̀yọ́ mẹ́ta kó jù lẹ́yìn tí kò ní pẹ́. Mùsùlùmí tó bá mú wá, òun sọ pé mùsùlùmí tó bá mú wá, ẹnikẹ́ni tó bá mú wá. Ẹbùrù pé ta ló mú ẹ wá tó fẹ́ jọ lórí tiwa, mo lè túbọ̀ tó lọ́pọ̀ ọ̀rùn. Kò jẹ́ sọ̀rọ̀ ta ló mú ẹ wá tó fẹ́ jọ lórí tiwa. Ọ̀gá yín tọ́ ní ilé àkọ́kọ́, ó ṣe kejì yẹn bẹ́ẹ̀.